wọlé. ẹ jẹ́ kí n kọ́ọ̀tì kí n. ẹ máa ń kọ́ọ̀tẹ̀ bóyá mo lè rí wọn gbé wọlé. ẹ jẹ́ hello baba. Yes sir. hello ṣé ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni sir. ẹ mà kálẹ̀ o ẹ ṣeun gan inú mi dùn tí ẹ gbọ́ pé wá a ṣe mẹ́nu bà ètò yín ọ̀rọ̀ fídíò tí ó lọ máa ṣe tẹ́ẹ̀bà mind bóyá kí n sáré ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ díẹ̀ lórí ìdánimọ̀ ká kọ́kọ́ dára mọ̀ orúkọ tèmi tí mò ń ṣètò náà ní Kcee ní orúkọ tèmi orí ètò tí ẹ̀dẹ̀ bá pè wọlé ni à ń pè ní ẹgbẹ́yẹ̀wò ọjọ́jọ́ Sunday ní ó ń wáyé lórí ìkànnì DNC radio Distinct radio ó yàtọ̀ àgbékalẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà àti pàápàá jùlọ ọmọ káàrọ̀ òjìrè tí a wà ní òkèrè ìlú Amẹ́ríkà bíbáyìí náà ni a fi ṣe lé láì fi àkókò torí pé mo mọ̀ pé ilẹ̀ ti ṣú gan ní ilẹ̀ Nàìjíríà ẹ bá ń dárúkọ yín fún gbogbo aráalé kan balẹ̀ mọ̀ pé nǹkan kan lè sọ̀rọ̀. Mo kí gbogbo aráalé o mo kí gbogbo everybody. Orúkọ mi ni Pastor Felix Bankole tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn tó ẹ ṣé gan ni bàbá ẹ jẹ́ ọmọ bíbí ìlú o. Màá sì sọ yẹn but ẹ jẹ́ ká sì fi yẹn lẹ̀. ok ká fi yẹn lẹ̀ tó ẹ ti ẹja fi ibi tí Pastor Felix Bankole ibi tí wọ́n ti wá ẹja filẹ̀ ẹja lọ tààrà síbi tí à ń lọ àìpẹ́ yìí náà ni gẹ́gẹ́ bí ṣe nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí mo fi ránṣẹ́ sí pé fídíò kan tẹ̀ wá lọ́wọ́ a sì rí pé àwọn ọ̀rọ̀ tí ó jáde nínú fídíò yẹn ó jọ̀rọ̀ tí ó lágbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti ṣàlàyé àti ráwọn afọ́nrán kan náà látẹ̀yìnwá tó já sí pé nígbà náà ṣẹ́yìn lẹ máa ń daṣọ bojú ńgbà náà àbẹ́yìn kan. Bẹ́ẹ̀ni èmi ni mo daṣọ bojú nínú prógámù Tẹ́ni Ọmọ Ológo. Tẹ́ni Ọmọ Ológo nígbà náà ẹ ṣé gan ni. tó àwa rí ó rà pé ohun tó ṣẹlẹ̀ yìí torí pé awuyewuye àti gbé yẹ̀wò ètò tá gẹ́gẹ́ bí ṣe ṣàlàyé síwájú náà ni pé ètò tí agbédání ẹgbéyẹ̀wò là ń pè é àdè máa ń gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá káàárọ̀ òjìrè gbogbo àná là nífẹ̀ẹ́ sí gbígba ilẹ̀ Oòduà àmọ́ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wọn á ń tọ̀ àti ibi tí ọ̀rọ̀ Yorùbá nation yìí wọ́n á ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ń gbọ́ wa kò fẹ́ yé wa mọ̀ pé ọ̀nà ogangan la wá fẹ́ tọ̀ ta ni àwọn á fẹ́ tẹ̀lé nítorí pé bàbá tí ẹni tó mú yín ṣe fídíò yẹn náà nípa pé bàbá yìí ẹni tá a mọ̀ ni wọ́n ti jọ wà pẹ̀lú wa nílẹ̀ Amẹ́ríkà yìí kó tó di pé wọ́n lọ fi ìkàlẹ̀ sí ìlú Nàìjíríà a mọ̀ wọ́n dáadáa olóòótọ́ ni wọ́n ẹni tó nífẹ̀ẹ́ ìlú ni wọ́n àmọ́ ṣàdédé náà ni àwọn àtẹ̀jáde kan jáde àwọn kan tó níjọ wà nínú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà náà bá ń fi ẹ̀sùn kún bàbá pé bàbá tí wọ́n ti ń ṣe ìpàdé kọ̀kọ̀ pẹ̀lú àwọn olóṣèlú wọ́n ti ń yẹ̀bá nínú ohun tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ọmọ Oòduà pé ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá la fẹ́ gbà wọ́n dẹ̀ fi ẹ̀sùn oríṣiríṣi náà fi kan bàbá pé ẹ̀sùn owó náà wà ń bẹ̀ mọ́ gbogbo ẹ̀ mọ̀ pé gbogbo yẹn náà lẹ rí lẹ fi bínú lẹ fi ṣe fídíò yẹn ẹ ṣàlàyé kí lè tí n bá já náà ẹ jẹ́ kí n mọ̀ àmọ́ kí ló mú yín gangan tẹ́ fi ṣe fídíò yẹn jáde. ẹ ṣeun gan sa olóòtú mi ò dédé ṣe fídíò síta àtìgbà tí mo ti ń ṣe nǹkan ń bọ̀ látẹ̀yìnwá mi ò kì í ṣe onígbéraga èèyàn so mi ò dẹ̀ kì í ṣe aláfojúdi bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ẹni tó lè bọ́ta tó bá sọ wípé mo ti réhùn fín rí tẹ bá fi rẹ́ni tó bọ́ta pé mo réhùn fín rí tẹ bá máa béèrè nǹkan tó fa ìdí ẹ̀ á jẹ́ wípé ẹni yẹn gangan làwọn èèyàn máa tún padà sọ wípé èèyàn burúkú ni ẹ bẹ́ẹ̀ so bàbá Akíntóyè jẹ́ èèyàn tí mo mọ̀ dáadáa tí kì í ṣe pé bóyá pé wọ́n pàtàn wọn fún mi so ojú mi báyìí ohun tó wá ká mi lára ni pé ojú mi báyìí ni bàbá yẹn ṣe ń gbé property wọn tí wọ́n ń tà tí wọ́n ń kówó tí wọ́n ń ná sórí ọ̀rọ̀ Yorùbá nation now lẹ́yìn yẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kọjá wọ́n mú ilé ọmọ bàbá Akíntóyè wọ́n dáná sun àwọn Fúlàní wọ́n dáná sun gbà tí wọ́n dáná sun ọmọ yẹn sunkún gan
ó ń sọ fún bàbá ẹ̀ pé ṣé bàbá òun ti rí instead kí bàbá òun jókòó sí Amẹ́ríkà àbí kí wọ́n jókòó pọ̀ sí Nàìjíríà àbí kí wọ́n jókòó jẹ́jẹ́ wọn wọ́n wá lọ tọrùn bọ nǹkan tó jẹ́ wípé wọ́n á fa wàhálà fáwọn ọmọ wípé ṣe bẹ́ẹ̀ ni àdírẹ́sì ṣe bẹ́ẹ̀ wọn ọmọ máa ń tágbàlagbà bá dàgbà á jókòó ni a máa farabalẹ̀ jẹ wọn mọ́ wípé tí yìí ń ṣe ẹ̀ wá ń sá káàkiri ẹ̀ wá kó wàhálà bá wọn ìgbà tí bàbá máa fún ọmọ wọn lésì èmi gan worú èsì tí bàbá máa fún bàbá Akíntóyè dẹ̀ fún ọmọ wọn lésì wípé wọ́n ní jọ ń tọrọ Ọlọ́run pẹ̀lú ọjọ́ orí àwọn èyí táwọn bá kú lónìí sìn táwọn bá wá dọ̀dọ̀ Awólọ́wọ̀ ṣé kí la Awólọ́wọ̀ máa sọ ṣàwólọ́wọ̀ ò ní báwọn jà pé ṣe bí òun àlàyé ńgbà táwọn Fúlàní ń fojú àwọn ènìyàn rí wọ́n wá sọ wípé wọn ò bá àsun ilé rẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọn kàtẹ ń ṣèyàn lásán ni láti dẹ́rùn bà wá ni dandan ni kí Yorùbá nation àti gbígbà mo rí fèètì bàbá yẹn pẹ̀lú gbogbo Yorùbá nation mo rí fèètì bàbá yẹn pẹ̀lú akitiyan wọn ìyẹn ló mú mi tí mo fi wò pé ẹnìkan bá wá jáde nísìnyí tó ń wárọ̀ sí bàbá lára láì ṣe pé ó ṣe nǹkan kan rí nílẹ̀ Yorùbá tó ó túmọ̀ sí pé ó yẹ kí n jáde kí n furu ẹni bẹ́ẹ̀ ní èsì ìyẹn ló jẹ́ kí n jáde mo ṣe wò pé ó yẹ kí n jáde níwáyé wọ́n dẹ̀ ti pè mí rí nígbà tí wọ́n pè mí wọ́n fowó lọ̀ mí 50 million naira mo ní mi ò fẹ́ o. ṣé àwọn ẹni yìí tí wọ́n fi ẹnu àtẹ́ lu bàbá náà pè yín pé wọ́n fẹ́ fún yín lówó. àwọn kan tó kù náà tó yẹ kó jáde fídíò tèmi yẹn ni ò jẹ́ wọn jáde mọ́ fídíò mi yẹn ló jẹ́ kí wọ́n jáde mọ́ ló pa gbogbo wọn lẹ́nu mọ́ torí wọn ò ní rò pé mo máa jáde wọ́n rò pé mò ń bẹ̀rù ni ṣùgbọ́n bàbá ló ní kí n ti jáde wípé Ìgbòho pé wọ́n ní mo ní warriors ńlá méjì mo ní Ìgbòho mo ní Bánkọ́lé tí wọn náà bá tó wá jáde sí kí ló fẹ́ kí ṣé èyí méjèèjì fẹ́ pa mí ní sáyé ni pé bàbá ò fẹ́ kí n bọ́ ta rárá so ṣùgbọ́n bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ sí wọn mo wá ò gbọ́dà gbogbo nǹkan tí mo ti ṣe yẹ jẹ́ n kúkú bọ́ ta so kí ìgbà tí mo ṣí bọ́dà díroko àwọn èèyàn ń sọ wípé Ìgbòho ló ṣí bọ́dà àwọn kan ní kí n jáde gbà kí n ṣe fídíò kí wọ́n lè mọ̀ pé mi ni mo ṣe mo ní rárá kí wọ́n má wọrí àti Ìgbòho àtẹ̀mí nǹkan kan náà làjọ ń jà fún èmi àti Ìgbòho dẹ̀ máa ń jọ sọ̀rọ̀ ńgbà gbogbo tá a máa jọ ríra tá a jọ jókòó sọ̀rọ̀ mo á wò pé kí ni fídíò tí mo tó máa ṣe lọ́tọ̀ mo ní kò mí nígbà tí ṣe nǹkan kan lọ́tọ̀ mọ́ so ìgbà tí ìlú ìwà ṣẹlẹ̀ ló jẹ́ kí n kúkú afẹ́ kan da ọ̀rọ̀ bolẹ̀ ni mo fi sọ̀rọ̀ mo dẹ̀ fi mọ ẹ̀wọ̀n evidence wà kí wọ́n lè mọ̀ ibi tí àti ṣe rálì káàkiri mo wá fi ń sọ wípé owó tí mo ti ná nílẹ̀ Yorùbá lórí Yorùbá nation yìí àfẹ́ má lè rí ẹni tó ti náwó ẹ̀ nítorí pé tèmi bá fẹ́ ṣe rálì mo máa ń gba hòtẹ́ẹ̀lì bíi 3 àbí 4 tá a bùkù gbogbo ẹ̀ rálì tèmi ń kọ̀ lálá tí máa ń dé síbi tá a fẹ́ lò tí mọ́tò 3 tó bá jẹ́ pé gbogbo stéètì làwọn èèyàn ti máa ń wá ẹni tí mọ́tò wá jẹ́ pé bọ́ọ̀sì 3 ló fẹ́ wá láti Oǹdó màá san gbogbo bọ́ọ̀sì 3 wọ́n lè ní láti Oǹdó sí Abẹ́òkúta wọ́n lè ní 85,000 náà máa gbà lórí bọ́ọ̀sì kan màá san 85,000 mẹ́ta ó lè jẹ́ 8 àbí 10 ló máa wá láti Èkó màá san gbogbo owó ẹ̀ èyí tó máa wá láti Èkìtì màá san gbogbo owó ẹ̀ kò tí ì sí ọmọ ọ̀ràn míyàn kankan nínú àwọn gúrùpù mi kan tó máa sọ wípé òun wá sí rálì mi rí tóun fowó òun ra wọ mọ́tò wá mo máa ń sanwó ni èyí tó bá gbé mọ́tò wá fúnra rẹ̀ màá tó fún lówó epo 10,000 naira bí mo ṣe máa ń ṣe nìyẹn so gbà tí wọ́n wá dún pé wọ́n wá sọ̀rọ̀ fẹnu àtẹ́lù bàbá ìyẹn ló tì mí tó jẹ́ kí n bọ́ ta mo fi wá bọ́. ok àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n fi ẹ̀sùn kan bàbá ìgbésẹ̀ wo lẹ́yìn tí mo mọ̀ pé nígbàgbọ́ nígbà míì tí wọ́n bá nígbàgbọ́ nínú èèyàn kò sí ohun tí ẹnikẹ́ni lè sọ ń pa ẹni yẹn torí pé ẹni tí èèyàn mọ̀ dáadáa ni ìyàwó pé tó tí ò bá já sí ohun tẹ́ mọ̀ ń pa ẹni yẹn ẹni kò rí bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ láti fi ìwé mímọ́ bẹ́ẹ̀ jẹ́ pásítọ̀ ni ó ní ká wá ohun gbogbo dájú ká sì di èyí tó jẹ́ òtítọ́ ká dì mú lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀sùn yìí wáyé ẹ mọ̀ pé ojú òun dédé ṣe pin nǹkan kan náà ni ó máa fà á ṣẹ́yìn kàn sí bàbá láti béèrè pókè àwọn ẹ̀sùn tó ń fi ń kàn yín o ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ torí pé àwọn tí wọ́n ń fi ẹ̀sùn kàn wọ́n yẹn wọ́n dó lórí pé ẹ̀sùn táwọn fi kan bàbá lóòótọ́ ni bàbá wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn wọ́n yẹn ẹ ti ní àǹfààní láti bá bàbá sọ̀rọ̀. kì í ṣe pé mò ń bá bàbá sọ̀rọ̀ lórí fóònù a máa ń jọ jókòó ni pẹ̀lú bàbá. ok. bàbá
bàbá jẹ́ bàbá mi gangan ni mo mú wọn ní bàbá nípa tara ni nípa tara ni kì í ṣe wípé bóyá pé mo ṣẹ̀ṣẹ̀ máa pè wọ́n lórí fóònù pé ẹ̀ lọ bàbá ń gbọ́ sọ̀rọ̀ rí bàbí òrí bẹ́ẹ̀ mo mọ gbogbo ẹ̀ pátápátá ni nígbà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ní Ìgbòho sọ̀rọ̀ nínú voice note ẹ̀ kan wípé Ìgbòho sọ wípé kò sẹ́ni tó náwó tó bá òun náwó lọ́ọ̀yà kankan Ìgbòho sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ló yí ọ̀rọ̀ yẹn nǹkan tí Ìgbòho sọ ni wípé ilé tí tòun tí wọ́n yìnbọn sí tí wọ́n bà gbogbo nǹkan jẹ́ tóun fi wá gbé wọn lọ ilé-ẹjọ́ ní Ìbàdàn kò sí lọ́ọ̀yà kankan tó ná owó kò sí ẹnì kankan tó náwó lọ́ọ̀yà yẹn bàbá dẹ̀ sọ bàbá kọ̀ǹfàmù ẹ̀ pé kò sẹ́nibọ́dì tó náwó lọ́ọ̀yà yẹn Ìgbòho lè sọ wípé kò sẹ́nibọ́dì tó náwó lọ́ọ̀yà ní Kútọ̀nù nítorí wípé kò sí ẹni tó faragbá èmi faragbá bàbá faragbá many things àwọn míì bẹ́ẹ̀ ó lè jẹ́ yìí náà tẹ́ ń sọ̀rọ̀ yẹn faragbá nítorí lọ́ọ̀yà 9 ni wọ́n lò fún Ìgbòho lọ́ọ̀yà 9 ibi tó lágbára dé Saheed Òṣùpá gan gba lọ́ọ̀yà tiẹ̀ fún Ìgbòho now lọ́ọ̀yà 9 ẹjọ́ nínú lọ́ọ̀yà 9 báwo ni àwọn èèyàn ò ṣe ní faragbá owó láti dáwó now ni wọ́n fi wá rò wípé ẹ̀wọ̀n wá sọ pé ẹ̀wọ̀n dáwó fún bàbá yóò kì í ṣe oníjẹkújẹ gbogbo ẹnu ni mo lè fi sọ fún yín pé bàbá yìí ṣe oníjẹkújẹ bàbá yìí ojú mi báyìí ni wọn ò sọ lẹ́yìn mi mo fi Kristi mo fi títóbi Ọlọ́run búra ojú mi báyìí ni bàbá ṣe gba gbogbo owó ni wọ́n ro owó wá fún bàbá owó pension bàbá ni bàbá dẹ̀ dá sórí Oòduà Yorùbá nation yìí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ojú mi báyìí ni kì í ṣẹ́yìn mi. ẹ ṣe gan ni tó bẹ́ẹ̀ ni ohun tí wọ́n sọ pa bàbá yìí ló ń pa. ẹ dẹ̀ ní àwọn tí wọ́n fi ẹ̀sùn kan bàbá wọ́n ti kàn sí kíkàn sánlẹ̀ kàn sí wọ́n rẹ́dì láti gbowó fún yín ẹni wọ́n fà yín ní ṣé 50 million naira ni àbí dọ́là àbí. èmi ò mọ̀ bóyá àwọn yìí náà ló tún sọ̀rọ̀ báyìí sí because bóyá àwọn ni o bóyá àwọn kọ́ o because àwọn yẹn wọ́n máa ń pè mí ní group. Okay. wọ́n máa ń pè mí tí wọ́n bá ti tẹ́nìkan bá ti pè mí báyìí á ní kí n jẹ́ kó wọ́n á dẹ̀ wọn 4 wọlé sí. wọ́n lè jẹ́ 5 gbà 8 ó lè jẹ́ 12. wọ́n máa bá mi sọ̀rọ̀ so nǹkan tí wọ́n ń tẹnu mọ́ ń gbà yẹn ni wípé tí mo bá lè try tí mo bá ti tẹ̀ wọ́n wípé because bàbá tó jẹ́ bàbá Akíntóyè pé bàbá yẹn yìí ṣẹni tó yẹ kó jẹ president tó yẹ kó jẹ leader nílẹ̀ Yorùbá fún Yorùbá nation yìí wípé torí pé bàbá ti dàgbà so agbára bàbá ò pé wípé ká support ẹ̀ wọ́n mo wá ní ṣé wọ́n ti bá Ìgbòho sọ so wọ́n wá sọ pé àwọn ti bá Ìgbòho sọ pé but mo ní kí ni Ìgbòho wá sọ wọ́n wá ní èké má màdá Ìgbòho lóhùn bẹ́ẹ̀ wọ́n ṣe ń sọ gbára báyìí ní Ìgbòho bínú kọ́ọ̀tì fóònù mo dẹ̀ bí Ìgbòho léèrè fún ara mi mo ní àwọn kan pè mí pé kìnìún ní pásítọ̀ ẹ̀ má wọlé kò sọ́nà mẹ́yẹn jàre ẹ̀ kúrò rẹ̀ gbé òjì àdáni yẹn gbẹ́ni kúrò sọ́nà mẹ́ta dáì ṣẹ́ẹ̀tì. àmọ́ àwọn tó ń pè yín ẹ ṣe ìlú wo náà ti ń pè yín ṣé Nàìjíríà náà wà ní àbí òkèèrè bíi tiwa báyìí ní ìpínyẹn tí wọ́n London ni wọ́n wà tó já sí pé torí pé ohun tó ń fa họ́wùhọ́wù yìí náà ni pé àwọn kan dúró lórí pé Yorùbá nation yìí kó tó di pé bàbá Akíntóyè dé kó tó di pé Ìgbòho dé kó tó di pé ẹ̀yin gan dé àwọn ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ lórí Yorùbá nation àmọ́ gbogbo akitiyan táwọn ń gbà lórí Yorùbá nation àwọn kan ló ń jèrè bẹ̀ pàápàá jùlọ ní gbogbo ìgbà tí olóyè Ìgbòho wà tí wọ́n ti sì ní àtìmọ́lé àwọn méjì bàbá sọ̀rọ̀ Yorùbá nation èyí tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ dènílé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ yín fọ́nrán yín kan tá a rí òun náà nígbà tẹ́ fi da aṣọ bojú tẹ́ sọ̀rọ̀ ń pa àwọn warrior ìyẹn nìkan la rí àfẹ́ mọ̀ pé gbogbo àwọn rally tí à ń rí tí wọ́n ṣe ní Ọ̀ṣun tí wọ́n ṣe ní Ìlárò tí wọ́n ṣe kínní àfẹ́ mọ̀ pé ẹ̀yin ni ẹ wà nídìí ẹ̀ bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ pé ládùúgbò gbogbo owó tẹ̀yin náà wá ná ó já sí pé ẹ̀yin náà ní àwọn alátìlẹ́yìn kan tí wọ́n ti ẹ̀yin náà lẹ́yìn àbí owó ara yín náà ni ẹ̀ ná nínú gbogbo àwọn rally yìí. ẹ ṣeun sá èmi ò ná látìlẹ́yìn kankan ju Jésù lọ nítorí mi ní ṣọ́ọ̀ṣì ńlá mo ní ṣọ́ọ̀ṣì mo dẹ̀ ní pásítọ̀ 4 tí mo gbà tó wà lábẹ́ mi. àwọn ìdámẹ́wàá táwọn èèyàn ń fún mi àtẹ̀wọ̀n ọrẹ gbogbo àwọn nǹkan yìí lè mí nítorí wípé èkì iṣẹ́ èèyàn ló pè mí wá sínú Yorùbá nation yìí Olúwa fúnra ara ẹ̀ ló bá mi sọ so mo dẹ̀ ti ń bì bí àkíní yìí tẹ́lẹ̀ lórí àwọn Fúlàní tó ń ṣe àṣemáṣe ní Ìlọrin lèmi ń múra sílẹ̀ fún tẹ́lẹ̀ láti bí 4 years plus ago. ọdún 4 ó lé sẹ́yìn lèmi ti ń múra sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun
so kó tó di ń pọ̀rọ̀ ilé ìgbà tọ́rọ̀ Yorùbá nation wá wọnú ẹ̀ mo fi kúkú fẹ́ kan fi cross wá pé yàtọ̀ nǹkan tá a kúkú tí wọ́n fẹ́ lọ jà fún náà gbèrò tẹ́lẹ̀ ìdojúkọ so èyí tẹ́ wá sọ wípé bóyá ẹ ti béèrè kan sí. ẹ ti dáhùn béèrè lórí pé owó ọrẹ àti owó òjọ tí lẹ fi ń sponsor ara yín àwọn tó wá ń pè yín torí pé ó dà pé òun táwọn ní against bàbá ni pé ọjọ́ orí gangan ló jẹ́ problem fáwọn pé pẹ̀lú ọjọ́ orí bàbá báwọn ṣe fẹ́ gbé kinní yìí bàbá fi ń falẹ̀ àmọ́ ọwọ́ tẹ̀yìn ń gbé tẹ́ bá bínú sà ọwọ́ tẹ̀yìn ń gbé gẹ́gẹ́ bí ìrírí tiwa ó fẹ́ yàtọ̀ sí ọwọ́ tí bàbá ń gbé àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀yin àti bàbá àti olóyè Ìgbòho ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́ papọ̀ àmọ́ tí alákọ̀wé àti ìgbékalẹ̀ United Nations ni bàbá fẹ́ fi tọ ọ̀rọ̀ àgbà Yorùbá nation ànígbà Yorùbá nation àmọ́ ìsọ̀rọ̀ sí tẹ̀yìn àti nígbà tí olóyè Ìgbòho tán sì wọ́n á ń ta náà ni pé bó bá máa bó jẹ́ pani bó jogun ni ẹ rí pé kí lẹ lè sọ láàrin yẹn lórí pé ṣé ọ̀nà tí bàbá ń tọ̀ ni ẹ̀ ń tọ̀ ni àbí ẹ̀yin ní àwọn ọ̀nà tó tún yàtọ̀ sí ohun tí bàbá ń tọ̀ torí pé ó lè já sí pé ohun tó ń fa họ́wùhọ́wù náà ni ẹ̀ bóyá àwọn tó wà ní London bẹ́ẹ̀ báwọn ṣe fẹ́ kí ọ̀rọ̀ yìí ṣe máa lọ ọ̀nà táwọn ṣe fẹ́ gbé òun kan ni bàbá ṣe ń gbé náà ṣe ò pé tó bàbá yìí wọ́n ti dàgbà wọn lè gbé nígbé tá a fi akin tá a fi oríṣiríṣi nǹkan ṣe ẹ bá ń dáhùn àyè yẹn. ẹ ṣeun kan sà ṣe rí bàbá ọ̀nà alákọ̀wé ni bàbá ń gbà lóòótọ́ láti tó so ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan fún yín bàbá yìí ló fà á bàbá yìí ni kò jẹ́ kí gbogbo àwọn olóṣèlú wa in fact iye gọ́fúnà tá a ti kún sí yóò ní níye bàbá yìí ni ó ń pírẹ́sì wa dáhùn bàbá yìí ló pírẹ́sì Ìgbòho dáhùn títí lọ́rọ̀ fi débi tó dé sà tẹ́ ẹ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ bàbá ni because gbogbo even gangba tí mò ń lọ bọ́dà bàbá kọ̀ bàbá ní Bánkọ́lé no má lọ má wọ́ọ̀rì já máa tó bá a ṣe ń tó ń bọ̀ yìí mo wá sọ pé a lè máa bá lọ báyìí mo ní bàbá èmi máa lọ o bàbá wa ní ọ̀dà tó o bá lọ rọra sí ní wọ́ọ́rọ́wọ́ ni má jagun kan o ẹnikẹ́ni ò gbọdọ̀ pa ẹnikẹ́ni bẹ́ẹ̀ yẹn o má jẹ́ ń bínú sí ẹ o so òun ló fà ni mo fi sọ sínú fídíò yẹn wípé kò sí ẹni tó lè bọ́ta wípé mo pa àyàn àbí kíní kan ṣùgbọ́n èmi lọ togun tẹ́lẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe pé ti bá náà bàbá yìí ló ń pírẹ́sì wa dáhùn but àwọn olóṣèlú ti wá ń rí bíi pé gbogbo àwọn Fúlàní àtàwọn olóṣèlú ti wá ń rí bíi pé kò sí jagunjagun lọ́wọ́ bàbá mọ́ yàtọ̀ sí èmi àwọn jagunjagun míì tó wà bàbá ló ń pírẹ́sì gbogbo dáhùn tí wọn ò jẹ́ kí wọ́n jáde síta pé kí wọ́n jagun ṣùgbọ́n ibi tó wá ń dé yìí igi gogoro má gbóni lójú àtòkèrè láti ń kọ́ a gbọ́dọ̀ tètè Yorùbá gan sọ wípé àtòkèrè lólójú títì ti mẹ́kọ́ ẹ̀sùn a gbọ́dọ̀ tètè múra báyìí ni mo ṣe wá wò wípé ẹ̀jẹ̀ kúkú fẹ́ẹ̀ kan fara mi hàn wọ́n kí wọ́n mọ̀ wípé Ìgbòho torí pé ariwo ti ń lọ ń ta wípé wọ́n ti mú lóyè Sunday Ìgbòho kò sí kinní mọ́ Yorùbá nation ti dúró nìyẹn mú ní Yorùbá nation dúró kẹ̀ Yorùbá nation ò dúró a máa gba nǹkan tá a fẹ́ gbà ọ̀dà ẹ̀jẹ̀ ń fara hàn yín kẹ́ ẹ lè mọ̀ wípé lóòótọ́ kì í ṣe pé ó ti dúró ṣe bí àwa ń gbọ́ràn sí bàbá lẹ́nu ló jẹ́ ká ti ṣe fídíò látọjọ́ yìí gbogbo èyí táwọn ẹlòmíà bọ́ gbogbo àwọn pa Fúlàní mẹ́jọ àwọn pa kínní kan èmi ò jáde síta ṣe nǹkan kan mi ì ṣe fídíò kankan rí so èyí tí mo fẹ́ jíyà tí a ṣe pẹ̀lú Tenny Ọmọlógo láti wọ́n ọ̀nà àwọn olóṣèlú wa ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sí àwọn rédíò station láti lọ fún wọn lówó ọ̀rọ̀ tí ẹ̀ ń bọ̀ ń bẹ́ẹ̀ wípé kí wọ́n máa gbé ìwà ekótódùn kí wọ́n sọ pé rárá ìyẹn ni ó falẹ̀ ìbínú yẹn wípé mo gbé 10 million lọ wọn ò gbà ìbínú yẹn lèmi fi jáde ni mo fi wò mo fẹ́ jáde ńgbà yẹn láti sọ̀rọ̀ ni bàbá fi sọ pé rárá kí n má jáde fèsì kéde bẹ́yẹn bàbá gan tó wá tó padà wá bá mi wípé àwọn gbogbo ọ̀rọ̀ tí mo lọ sọ yẹn ti nágbára jù wípé kò yẹ kí n sọ bẹ́ẹ̀ sílẹ̀ Yorùbá torí bàbá ṣe rí bàbá ní nǹkan kan bàbá náàánú púpọ̀ jù bàbá ò fẹ́ nǹkan tó ń ṣe bàbá ni wípé
bàbá ní gbogbo àwọn olóṣèlú wa yìí tá a bá gba Yorùbá nation tán gbogbo wọn náà ni a máa padà lò tá gbogbo wa máa jọ gbé ilẹ̀ Yorùbá lárugẹ wípé nítorí gbogbo wọn ti jáde wọn ti ní ọgbọ́n ìmọ̀ àti òye so mo fẹ́ jẹ́ kẹ́ bí bàbá ṣe máa ń ronú bàbá ò fẹ́ kí ẹ̀mí kankan sùn àbí kí wàhálà ẹnì nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. tó ẹ mẹ́nuba ìkéde tí ẹlẹ́rìnrìn lọ sí àwọn iléeṣẹ́ rédíò mo fẹ́ ìyẹn náà wà nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àmọ́ ó dà pé ti dáhùn àmọ́ mo fẹ́ fi ẹsẹ̀ múlẹ̀ pé bóyá lóòótọ́ náà ni pé inú kájà ó já sí pé ọ̀rọ̀ tí ẹ sọ pé ẹ mọ̀ pé ìdìbò ń bọ̀ ìdìbò 2022 2023 ń bọ̀ tàbá dẹ̀ fi máa mú ọdún 2022 ọdún tó ń bọ̀ yìí ìkéde ìbò á bẹ̀rẹ̀ ibi tí àwọn iléeṣẹ́ rédíò tó dẹ̀ wà ibi táwọn ti ń jẹ tí wọ́n ti ń mu tó já sí pé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe wà nílẹ̀ Nàìjíríà ẹ mọ̀ pé ó lójú ọ̀rọ̀ àti ó lójú ìpolówó tí àwọn iléeṣẹ́ rédíò lè gbé kí ọ̀rọ̀ tẹ́ wá sọ pé wọ́n ní àǹfààní láti polongo ìdìbò kankan àbí jíngù àbí ìkéde òṣèlú kankan nílẹ̀ Nàìjíríà ṣé ká gbà pé inú ló bí yín lẹ fi sọ bẹ́ẹ̀ àbí ẹ̀mí ló ń tẹ́ sọ gangan yẹn. ẹ ṣeun gẹ̀ẹ́sà olóòtú mo fi ń dá gbogbo lé lójú gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé mo fi ń dá wọn lójú wípé gbogbo ọ̀rọ̀ tèmi sọ kò sí eré ń bẹ̀ o gbogbo ọ̀rọ̀ mi pátá kò sí eré nínú ẹ̀ ìwọ̀nba ìdìbò tí wọn ò ní gbà láàyè láti polongo nínú rédíò station wọn ìyẹn kọ́ ló máa sọ wọ́n dolówó àtọlọ́rọ̀ tí wọ́n bá ti ń kọ̀ fún wọn pé wọn ò fẹ́ kí wọ́n wá polówó nǹkan kan lọ́dọ̀ àwọn kí wọ́n yá tètè tí wọ́n bá ti ń kọ̀ fún àwọn olóṣèlú wa àwọn náà ti mọ̀ pé nǹkan ń bọ̀ kò sí àyè campaign gan pé wọ́n ń kóra àwọn jọ pọ̀ ṣe rí kò sáàyè campaign kankan lákòókò tá à ń bá lọ yìí ṣe rí mo ti jáde síta báyìí everybody ti rí mi báyìí wọ́n ti mọ̀ mi yes sir máa máa gbúrò ní báyìí so mi ò fẹ́ kò mi gbogbo ọ̀rọ̀ mi pátá kò sí àṣàdànù ńbẹ̀ àwọn kan pè mí ní òní tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí pé pa pé àwọn DSS pé wọ́n wá mi mo ní ojú ló ń kàn wọ́n mo sì máa lọ fíṣítì wọn fúnra mi mo sì máa lọ kojú wọn gan mo máa lọ bá wọn gangan l'Àbújá níbi tí wọ́n wà ojú ń kàn wọ́n ni wọ́n bá wulẹ̀ bá wá mi káàkiri mo nítorí wípé mi ìgbéra mi pamọ́ ló jẹ́ kí n pe nọ́mbà síta mo nẹ́ni tó náyà yọjú tó tún pe nọ́mbà ẹ̀ síta tó dẹ̀ ń bẹnu Nàìjíríà kan ṣoṣo náà ẹ̀jọ̀ ń gbé nínú ẹ̀ ẹ gbà wípé 100 million DSS ò lè dá dúró. Nígbà tí ọ̀rọ̀ ti Chief Sunday Igboho ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ bàbá ló fà á ní Chief Sunday Igboho ló fi dùn pé bàbá yẹn ọkùnrin yẹn ó fi ní sùúrù dé kòríta tó dé. Torí wípé agbára Chief Sunday Igboho ó ní èmi ni mò ń sòótọ́ ọ̀rọ̀ fún yín àwọn nǹkan tí mo ti rí ni nítorí pé Igboho kò sí àrà tí kò lè dá mò ń sòótọ́ ọ̀rọ̀ fún yín àwọn máa ń dábìrà lọ́nà tó lágbára tó ti pidán lójú mi dáadáa now ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ fún yín Igboho sọ àwọn statement kan now tí mo máa make jáde kì í ṣe pé wọ́n rán mi máa sọ jáde kí gbogbo àgbáyé gbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ wọ́n ní Igboho ó yẹ kó ní ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ kò yẹ kí wọ́n mú bẹ́yẹn kò yẹ kí wọ́n ṣe kinní bẹ́yẹn àwọn tó mú Igboho tó Igboho mú ṣùgbọ́n tí Igboho bá fẹ́ lo agbára tó ní nǹkan bàjẹ́ lọ́jọ́ yẹn òkú máa sùn rẹpẹtẹ òkú bá wá sùn rẹpẹtẹ ohun tó máa padà ṣẹlẹ̀ ni pé Nàìjíríà ti gbé wanted orúkọ rẹ̀ tẹ́lẹ̀ Benin náà tó padà gbé wanted lé ó di ohun wípé àwọn méjì wá ń wá Nàìjíríà máa wá Benin á dẹ̀ máa wá ni Igboho fi sọ̀rẹ́ńdà ara ẹ̀ ló fi jẹ́ wípé Igboho fi ń sọ nínú gbogbo nǹkan tí Igboho bá fẹ́ sọ tẹ́ ẹ bá lọ́rọ̀ fẹ́ àti bá sọ̀rọ̀ Igboho máa sọ fún yín wípé ibi tó káwọn mọ́ ni tí ò bá sọ́kùnrin mílíọ̀nù lòun nìkan ṣoṣo nítorí Igboho mọ nǹkan tó lè ṣe ṣùgbọ́n ó wò pé tóun bá ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ń wá òun tẹ́lẹ̀ gọ́fìmẹ̀ntì Nàìjíríà ń wá òun tẹ́lẹ̀ ibi Benin náà tó tún bẹ̀rẹ̀ sí ní wá òun wàhálà di méjì ló jẹ́ kó kúkú fẹ́ẹ̀ kan sọ̀rẹ́ńdà ara ẹ̀ fún wọn
nígbà yẹn ṣùgbọ́n kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn. níbi tí ẹ bá dé yẹn sà èmi á bí pé pẹ̀lú gbogbo bí ẹ ṣe júwe olóyè Ìgbòho pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní torí pé àwọn Yorùbá wa á máa dáṣà kan wọ́n ní amúnimóògùn òun náà níjọba torí pé gbogbo ohun tí ó ń jẹ́ agbára lẹ́yìn Ọlọ́run ọ̀dọ̀ ìjọba ló pín sí gbogbo alágbára ayé gbogbo ológun ayé gbogbo nǹkan náà ló wà ní àkóso ìjọba àpapọ̀ àmọ́ ṣé kò yẹ kí ẹ fi jíjáde tẹ jáde yìí àti pẹ̀lú bí olóyè Sunday Igboho ṣe wà ní àtìmọ́lé lọ́wọ́ yìí ṣé ẹ wò pé ó léwu ni ṣé ẹ wò pé ó léwu. wípé bóyá ó léwu. ó léwu fún yín láti jáde lákòókò yìí. kò léwu fẹ́mi mo ń sọ fún yín téèyàn bá ń sọ fún yín wípé gbogbo agbára pátá ọ̀dọ̀ ìjọba ló pín sí ẹ máa sọ pé irọ́ ni wọ́n pa Ọlọ́run ló ní gbogbo agbára. mo sọ bẹ́ẹ̀ Ọlọ́run mo ní lẹ́yìn Ọlọ́run ló ní ìkápá gbogbo agbára àmọ́ lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ìjọba tó jẹ́ wípé wọ́n lè kó 1 million ṣe bí mọye lọ́ọ̀sì tí wọ́n kó wá pàdé mi bọ́dà ní 37 ìlọ́ọ̀sì ni wọ́n fi ru àmì wá mo láàmì láti díroko lọ́wọ́ owó dé sá. So àmì baraki tó wà ní díroko ìkan wà ń bẹ̀ yẹn ìkan wà lájílété ìkan wà ní Owódé so ìkan wà ní Owódé now ó já àmì baraki mẹ́ta wọ́n wá lóògbé sójà wa àwọn sójà tó wà lówódé kì í ṣe ordinary sójà ló wà ń bẹ̀ àwọn sójà tó jẹ́ pé tó gún wá fẹ́ ti kọ́ńtírì míì wá ja Nàìjíríà làwọn yẹn máa ń jáde lọ fún àwọn tẹ́sà sójà ló wà ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá lè kojú tí gbogbo wọn dẹ̀ sákàbàkàbà wọnú igbó ó yẹ kẹ́ Ọlọ́run ní gbogbo agbára pín sí. ṣe eré yìí tá a jọ tẹsẹ̀ bọ̀ yìí sà tá a jọ tẹsẹ̀ bọ̀ yìí sà kò sí ọ̀rọ̀ no going back ni no going back ni ẹ jẹ́ kí ìjọba èmi ò tako ìjọba mi ò bá ìjọba fa wàhálà kankan ohun tí mò ń sọ ni wípé Yorùbá nation la fẹ́ gbà tó bá wá jẹ́ pọ́wọ́ líle lẹ gbé wá bàbá ń kọ́lé lákọ̀ Ọlọ́run bá ń kọ́lé ń bẹ láàyè tó bá jọwọ́ tútù ni àwọn Ọlọ́run bá ń kọ́lé náà ń bẹ láàyè pẹ̀lú tútù kò sára tí mi ò lè dá nínú Ọlọ́run wọ́n lè déwájú mi kí n sọ gbogbo wọn dòkúta kò sóhun tí mi lè dá lára mò ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ṣùgbọ́n kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn káwọ ẹni tó máa ná mi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ èmi ni mo jáde fúnra mi mo tó pe nọ́mbà síta. bẹ́ẹ̀ni. so èyí tí fi máa kásẹ̀ torí pé mo fẹ́ gba àkókò yín púpọ̀ ó ti fẹ́ tó bí 30 ìṣẹ́jú tí a ti ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa kílẹ̀ wísà. mo ní ẹ̀dẹ̀ fẹ́ gbà àkókò mi púpọ̀. bẹ́ẹ̀ ni àti ìgbà díẹ̀ náà àfẹ́ gbà kó pọ̀ jù òun náà ni ẹ̀yin tí ẹ bá ń gbóhùn tí ẹ̀ ń gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn ẹ̀ náà ni Pastor Felix Bankole tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní Ọ̀rànmíyàn àwọn iṣẹ́ àti ìgbésẹ̀ àti oríṣiríṣi nǹkan tí wọ́n ti gbé ṣe nínú agitation Yorùbá nation yìí òun náà ni ẹ̀ ń tẹ́tí gbọ́ ìbéèrè tí n fẹ́ béèrè náà ni pé lẹ́yìn ìgbà tẹ́ ṣe fídíò yìí ṣe ti bá bàbá sọ̀rọ̀ ìgbà wo lẹ ṣe fídíò yìí gangan torí pé ó ṣe tẹ àwa lọ́wọ́ ní àná ni èmi ṣe rí fídíò náà ni mo dẹ̀ fi kàn sí ṣe ti ní àǹfààní láti bá bàbá Akíntóyè sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni fídíò ti jáde láti bóyá bí ìjàrún. ok. àbí ìjẹrin àṣẹ ní ìjàrún ó jáde síta níjẹrin. níjẹrin ok so kí ìhàwó ni bàbá kọ sí fídíò tẹ́ ṣe yìí. bàbá ò ní ìhà kankan tí wọ́n fẹ́ kọ sí ju wípé ohun tí mo bá ṣe bàbá máa sọpọ́tì ẹ̀ wọ́n á dẹ̀ tó fún mi láwọn àmọ̀ràn tí wọ́n bá ní láti fún mi lé lórí. ok so a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá lájọ sọ̀rọ̀ lé lórí. ó ní ìbéèrè kan tí fẹ́ béèrè àwọn èèyàn tí ń kàn sí mi lóríṣiríṣi pé àwọn ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́yìn ṣé kẹ́ a fáwọn èèyàn láǹfààní láti pè wọlé láti béèrè àwọn béèrè wọn. bẹ́ẹ̀ni tó ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ Pastor Bankole ẹ ní àǹfààní láti pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +1 817 717 5685 ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp àní ní àǹfààní láti gbà yín lórí WhatsApp torí pé orí ẹ̀rọ yẹn ni àwọn pító wa wà àmọ́ tẹ́ bá fẹ́ pè ẹ jẹ́ á pè direct
lórí +1 817 717 5685. A máa retí àwọn ìbéèrè yín, ẹ jẹ́ kí a ṣe ní kọ́mọ́kóbó kí a bá lè tètè fi àwọn àlùfáà wálẹ̀. tó ẹ̀rí àwọn òpó yẹn tí wọ́n ti ń tẹ̀léra, a máa gbà wọ́n bí wọ́n ṣe ń wọlé. tó alàgbà Yusuf, mo rí yín bẹ́ẹ̀ àti bá ṣe ń wọlé ẹja máa wọlé bẹ́ẹ̀ ká lè máa ṣe ń ṣókí ẹjọ́ ẹja ṣe ní ṣókíṣókí ní ìbéèrè wa. alàgbà Yusuf, ìbéèrè ẹyọkan, ìbéèrè ẹyọkan. ok, ìbéèrè ẹyọkan. mo fẹ́ kí àwọn àlejò wa ẹ ṣe ẹ kú iṣẹ́ ìlú, ọlọ́run á fi yìn wá. ilẹ̀ Yorùbá tá a lé, ọlọ́run á jẹ́ ká débẹ̀, ilẹ̀ lérí. ìgbọ́n question tí mi fẹ́ béèrè tá a ti máa ń béèrè lẹ́yìn irú yín, torí alàgbà Ìgbòho náà ti bá a sọ̀rọ̀ lórí ètò eré kúkò gbogbo wọn láti bá sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe wáyà aláìkì torí ẹ̀ tún tọ̀nà mọ́lẹ̀ táwọn kankan kí lè ṣọ̀tẹ̀ kéré. bí àìsí ìṣọ̀kan yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ yìí, bá ṣe ń gbé ọ̀rọ̀ yìí, irú tẹ́yìn tẹ́ ẹ ṣe wọ̀nyí, bá la ṣe fẹ́ délẹ̀ Yorùbá láì fi ẹnu kan tò, torí tá a bá débẹ̀ tán ṣe é rò pé a tún máa kógun ní ìjà wa láàrin ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ sí Ìbàdàn sí Abẹ́òkúta Ìgbà sí kí. tó ayé so mo ti mú ìbéèrè yẹn ẹja ṣe ń ṣókíṣókí báyìí kó ba lè kárí. mo ti ṣe ti kókó ìbéèrè wọn náà ni pé ìṣọ̀kan Yorùbá nínú gbogbo ohun tá a ti sọ síwájú yìí sí, òfin jẹ́rìí sí pé kò sí ìṣọ̀kan. àwọn kan pè é pé ká yọ bàbá nípò, wọ́n ní bàbá ṣe bá dá, bàbá ṣe gbódó. báwo ni ìṣọ̀kan ṣe lè wà? a fẹ́ jà fún orílẹ̀-èdè, àmọ́ àwa tá máa wà nínú orílẹ̀-èdè náà àfìmọ̀ ṣọ̀kan. kí ni ìdáhùn yín lórí ìbéèrè yẹn? ọ̀rọ̀ Yorùbá ló ti wà bẹ́ẹ̀ yẹn láti ilẹ̀. ẹ ṣeun bàbá wa. ọ̀rọ̀ Yorùbá ló ti wà bẹ́ẹ̀ láti ilẹ̀. tí wọ́n tẹ́ àgbàlagbà ní tí wọ́n bá pàtàn lẹ̀ Yorùbá náà fún yín, wọ́n á sọ pé ẹnu wọn ò gúnrégé láti ilẹ̀. bàbá bá ń sọ fún wa náà wípé tá a bá wo ti àwọn ènìyàn a ní ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. so ṣẹ́ẹ̀rí inú a máa jọ yí sọ́tún yí sósì náà ni tá a máa jọ fara dà bẹ́ẹ̀ títí a máa fi gba ilẹ̀ Yorùbá. tá a bá ti gbà tán nípa pípẹ́ Ọlọ́run kọ̀ọ̀kalẹ̀ àtàdúrà táwa náà ń gbà lọ́kùn ló ṣàtìlẹ́yìn tí gbogbo àwọn wòlíì ń gbà àtàwọn afá, dandan ni kí gbogbo ẹ̀ kó bọ́ sí ìṣọ̀kan. ẹ ṣe wọn ti dáhùn ìbéèrè yẹn. Haji Yusuf, òun náà ni ẹ̀gbọ́n yẹn. ó dà bẹ́ẹ̀ torí àkókò torí àkókò. bọ́dà Wálé ẹ wà ń bẹ̀ àbí láti UK? ok ta ló tún wà ń bẹ̀? mo rí Àgbàkin wà ń bẹ̀ náà. ta ló tún wà ń bẹ̀? mo wà ń bí o. mo rí Àgbàkin. dárúkọ yín. Wálé UK. Láńre náà wà ń bẹ̀. ok Mr. Láńre, ok lẹ́yìn bọ̀dà Wálé UK ó yá ẹ sáré dá sí bọ̀dà Wálé UK. ìbéèrè ọ̀kan náà ni o kẹ́ go straight. mo kí àlejò wa mo kí àlejò wa, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún bí wọ́n ṣe jọ̀nàná àwọn wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe. ìbéèrè kan nínú méjì lèmi fẹ́ béèrè. ìkíní ni pé báwo ni tí Yorùbá nation bá jọra wọn. àwọn owó tó wà lórí aláriwo ẹ̀ fún bẹ́ẹ̀. owó tí àwọn olójú tókítókí olè tí wọ́n ti kó Nàìjíríà sí báyìí, báwo ni Yorùbá nation ṣe fẹ́ bọ́ nínú gbèsè náà? èkejì, kí ni nǹkan tí àwọn ìjọ jáde jí o, àwọn ìjọ ńláńlá nǹkan kan tó wà ní Nàìjíríà, kí ni nǹkan tí wọ́n ń ṣe láti lè jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn wọ́n rí àǹfààní tó ń bẹnu ká gbọ́ orílẹ̀-èdè Yorùbá. àǹfààní tó wà ní Yorùbá nation. ẹyọ kọmúníkẹ béèrè méjì. ok ẹ jẹ́ Python gbọ́ torí pé WhatsApp náà wà, wọ́n lè máa gbọ́ ìbéèrè yín sórí, torí ẹ̀ mo ṣe ní kẹ́ ṣe ń ṣókí sóra èmi á lè rí màá lè tún san fún wọn. so àkọ́kọ́ ń bẹ̀ náà ni pé wọ́n ní kí ni ìrànlọ́wọ́ àwọn ìjọ ńláńlá tó wà nílẹ̀ Yorùbá, kí ni àwọn ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe fún ìgbà òmìnira ilẹ̀ Yorùbá yìí nípa àwọn chọ́ọ̀chì ńláńlá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sìn olùdarí olùṣọ́ àgùntàn ní tó já sí pé ẹ̀yin náà ti máa sọ àwọn àǹfààní tó ń bẹ nínú Yorùbá nation fún àwọn ọmọ ìjọ yín pé tó àwọn ìjọ tó kù báwo ni àwọn ṣe ń ṣe. àkọ́kọ́ ìbéèrè wọn náà ni pé àwọn owó tí àwọn jẹgúrújẹrá tí wọ́n ń kó jẹ lásìkò yìí, báwo ni a ṣe tàbá gba Yorùbá nation, ṣáà nìkan dá tọwọ́ wọn sílẹ̀ ni. bẹ́ẹ̀ni gan tá a bá ti gba Yorùbá nation tán a máa jọ pín gbèsè san ni. wọ́n máa pín gbèsè sọ́nà mẹ́ta. Ibo máa kó tiwọn, àwọn náà máa kó tiwọn, àwa náà. so nǹkan
àwọn property tó wà nílẹ̀ Yorùbá èyí tó wà nílẹ̀ Yíbò àti ilẹ̀ Haúsá gbogbo ẹ̀ la fẹ́ jọ jókòó papọ̀ láti ṣe meeting lé lórí láti jọ pín gbàgbà so bí yẹn ṣe fẹ́ lọ nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ fún wa bá ṣe fẹ́ ṣe yẹn ni so nípa ti àwọn ìjọ ńláńlá tí ó wà yẹn ẹ já kí bàbá Akíntóyè kú iṣẹ́ because gbogbo wọn pátá ni bàbá visit bá lọ bá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan bá bàbá Adébóyè wọ́n bá gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ ni bàbá lọ bá wọn láti sọ̀rọ̀ fún wọn pé nípa ọ̀rọ̀ Yorùbá yìí kọ́ má dàbí ẹ jọ̀ọ́ ẹ bá kúrò níbi ariwo tí àwa á lè gbọ́ wọn dáadáa ẹ jọ̀ọ́. kó má lọ jẹ́ pé bóyá àbí orí afẹ́fẹ́ ni wọ́n ti ń gbọ́ bàbá máa ń fíṣítì wọn láti lọ ṣàlàyé fún wọn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tí wọ́n ń pè ní Bishop Oyedepo sọ̀rọ̀ ńgbà kan kó ló dé pé bàbá yẹn ń kẹ́ so but èmi ń tèmi mo gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí n gbé láti kọ́ lẹ́tà àti rí pé àwọn èyí tó yẹ kí n rí mo rí wọn ṣùgbọ́n mo fi ń báyìí wọ́n wà tó support wa lábẹ́nu ẹ ṣeun. ẹ ṣe gan ni ìdáhùn ìbéèrè yẹn náà ni ẹ rí pé ṣókí náà ni àwọn python àbá ṣe alàgbà Lánrè ó yá ẹ béèrè ìbéèrè yín láti àdúgbò lẹ ti pè wá. láti Texas náà ni. Texas tó ẹ tẹ̀síwájú náà ìbéèrè yín. ìbéèrè mi náà ṣókí ni bẹ́ẹ̀ ṣe sọ Pásítọ̀ Bánkọ́lé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ kàn fi ṣe àjẹkù orò so àjẹkù orò ẹ bá mi sọ fún wọn bẹ́ẹ̀. tó ẹgbọ́n ohun tó ń sọ. bẹ́ẹ̀ ni bọ́tà àkírà àjẹkù orò. ó ti tán ẹ ṣé bàbá mi á dáa fún yín béèrè kò jù bẹ́ẹ̀ lọ. tó ẹ ṣé gan ni Àgbákin ó kàn yín. ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò. mo kí àlejò wa ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ lù. nínú àwọn ìbéèrè tí wọ́n ti béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ yín lèmi ti fẹ́ fa àwọn ọ̀rọ̀ kan yọ àti nínú àwọn nǹkan tá à ń gbọ́ látìgbà tí fídíò yìí ti bọ́ síta torí àwa náà à ń fọ́lò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti Amẹ́ríkà ni mo ti ń pe ògùn kọ́kọ́ sọ yẹn láti Texas. bẹ́ẹ̀ni. à ń fọ́lò gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ látìgbà tọ́rọ̀ ọ̀rọ̀ ní Yorùbá yìí ti dé tó ti bẹ̀rẹ̀ títí tó fi di wípé wọ́n mú olóyè Sunday Igboho tìmọ́lé ní Kútọ́nù gbogbo ẹ̀ náà la fọ́lò but àmọ́ yín lóòótọ́ mi ò fẹ́ padà sẹ́yìn pẹ̀lú nǹkan tí olóòtú ètò ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ so nǹkan táwọn èèyàn ń sọ nípa yín ìsìn lélẹ́yìí o wọ́n ní torí bá a ṣe ń yọ sólà ń yọ gbọ́ à ń gbọ́ wípé wọ́n ti ń rẹ́dì láti ṣẹ́tù ọ̀rọ̀ Yorùbá agitation yìí nítùbínùbí wọ́n dẹ̀ fẹ́ lo political way láti jẹ́ kọ́rọ̀ yọ yanjú pàápàá láàrin olóyè Sunday Igboho tó jẹ́ abẹnugan fún ti Yorùbá àti Nnamdi Kanu tó jẹ́ abẹnugan fún ti Igbo kí ló dà wọ́n ti Igbo Biafra so wọ́n ní tó yẹ kẹ́ ẹ bọ́ síta rí wípé because ẹ̀fẹ̀ kan fa track yìí torí pé kò sẹ́ni tó mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀ dẹ̀ mọ̀ pé tí nǹkan yẹn bá bọ́ sí tán nísìsiyìí tó di wípé bóyá àwọn yẹn rí nǹkan dìmọ́ àbí wọ́n fi nǹkan kan tù wọ́n lójú nígbà tí ó bá sẹ́ni tó mọ̀ yín kò sẹ́ni tó máa fún yín ní nǹkan kan. ẹni sọ̀rọ̀ mi mọ̀ bóyá wọ́n gbọ́ ìbéèrè yẹn. mo gbọ́ gbogbo ẹ̀. ok wọ́n gbọ́ gbogbo ẹ̀ ó tiẹ̀ dábẹ́ wọ́n gbọ́ gbogbo ẹ̀ ẹ tẹ̀síwájú. so ìbéèrè mi wá lélẹ́yìí nǹkan tá a gbọ́ nìyẹn so a fẹ́ clarification lórí ìyẹn pé ṣé kí n ṣe torí ẹ̀ o torí Yorùbá lòun là á mọ́ fàfà ìdíje là á bá ayé náà ní gbogbo owó ọ̀jẹ̀ wàgbà ògbó ẹ̀ bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní owó ìdá mẹ́wàá àti ọrẹ táwọn èèyàn dá ní àwọn chọ́ọ̀chì tẹ ẹ ní ilẹ̀ ń lò tẹ fi sponsor gbogbo tẹ̀ ń ṣe ìyẹn máa nira fúnrò èmi láti gbàgbọ́ o ìyẹn máa nira fúnrò èmi láti gbàgbọ́ ẹ̀ dẹ̀ rí pé mo rò pé lóòtú náà ló sọ̀rọ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀ àbí ẹnìkan ló béèrè yẹn sìn wípé kí ní pààtì gbogbo àwọn bàbá Adébóyè gbogbo àwọn Bishop Oyedepo because àwọn táwọn tó ní chọ́ọ̀chì ńláńlá nìyẹn so àwọn ọmọ chọ́ọ̀chì yín but náà ń sìn jẹ́ ká realize ní ìsìn wípé owó ìdá mẹ́wàá àtowó ọrẹ kò lẹ̀ ń lò so yẹ máa nira díẹ̀ láti gbàgbọ́. so ẹ jẹ́ kan dáhùn wá dáhùn ìbéèrè náà pásítọ̀ ẹ gbọ́ gbogbo ìbéèrè yẹn. mo ti gbọ́ gbogbo ìbéèrè wọn. ṣé rí èyí tí wọ́n ń sọ pé wọ́n ń gbé káàkiri
pé wọ́n fẹ́ bá Ìgbòho sọ àti Nnamdi Kanu nítùbínùbí irọ́ ni gbogbo ẹ̀ romance ni gbogbo ẹ̀ kì í kò sóòótọ́ ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀. mo fẹ́ sọ nǹkan kan fún yín ṣé ẹ rí olóyè Chief Sunday Ìgbòho ó jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé wọ́n ní ìpinnu ibi tí bàbá yẹn bá ti ń lọ náà ló ń kọjú sí ṣùgbọ́n èmi Bánkọ́lé wá tún dá yín lójú wípé tí Ìgbòho ò lè ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo fi ń sọ̀rọ̀ ni tí Ìgbòho tí gbogbo àwọn èèyàn gbogbo àgbáyé mọ̀ náà tó bá tún jáde lónìí tó bá ń sọ wípé òun fẹ́ sẹ́tù pẹ̀lú gọ́fúmẹ́ǹtì Nàìjíríà kó òun ò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation ká pàtì for now náà èmi mo fi ń dá yín lójú wípé èmi àti Ìgbòho yóò tún jọ gbómi ìjà kaná bẹ́ẹ̀ ni nítorí pé èmi ò kí Olúwa ló dìídì náà mo ní pàǹṣẹ ẹgbà kínní yìí láti wá sínú ẹ̀ kì í ṣe pé mo déédéé wá ṣàrànjú náà so ìyẹn síbẹ̀ so jẹ́ wá rí ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ sọ yẹn wípé ó máa ṣòro díẹ̀ láti gbàgbọ́ Àbújá lèmi ní ṣọ́ọ̀ṣì sí mo ní ṣọ́ọ̀ṣì mi l'Àbújá mi ní sọ àdírẹ́sì ẹ̀ ni ṣùgbọ́n mo ní ṣọ́ọ̀ṣì mi l'Àbújá mo dẹ̀ ní pásítọ̀ 4 tí mo ń san sálárì fún tó wà lábẹ́ mi now kò sí tẹ́yìn bá ní ṣọ́ọ̀ṣì l'Àbújá kó tó lè ní ṣọ́ọ̀ṣì l'Àbújá kó ní pásítọ̀ 4 ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ṣọ́ọ̀ṣì ẹ̀ l'Àbújá ẹni tó wà l'Àbújá gan pé kò ní ṣọ́ọ̀ṣì lásán gan tẹ́lẹ̀ gan ayé ẹ̀ ń tẹ̀síwájú káṣẹ́ ìwà sọ pé ó ní ṣọ́ọ̀ṣì jọ̀rọ̀ mi yẹ yín ká dúpẹ́ lọ́wọ́ mo kàn ní pẹ̀lú náà láti ní 20-something years ago ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mo dẹ̀ ní àwọn ọmọ lóríṣiríṣi ẹ̀yin gan tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sí tí mo bá gbàdúrà fún yín tí ìyanu ṣẹlẹ̀ nínú ayé yín mo ti di ẹni pàtàkì kan tẹ́ ẹ̀ máa san 10% fún àbí kẹ́ ẹ̀ máa sọ pé ọ̀dà ẹ̀mí náà sọ̀pọ̀tì mo rẹ̀ tó báyìí so ìyanu ńlá bá ṣẹlẹ̀ ní ayé yín ẹ̀ bá sẹ́ǹdì 10 million naira sí mi àbí kó jẹ́ pé 5 million lẹ́ sẹ́ǹdì tẹ́lómìnà sẹ́ǹdì tá a bá máa kójọ gbogbo tí mo ní mo ṣe ìyá àti ṣe so a tún máa ṣe bí bẹ́ẹ̀. tó ẹ ṣe gan ni so alàgbà Yusuf àti àwọn àmbẹ náà tí a ń gbọ́ àtàbá ní ìbéèrè tí a fẹ́ béèrè níwọ̀nba ìṣẹ́jú 2 torí pé aago 6:00 ti fẹ́ẹ̀ lù tó já sí pé aago 1:00 nílẹ̀ Nàìjíríà nìyẹn ilẹ̀ ti ṣú gan aago 1:00 àbí ó jù bẹ́ẹ̀ lọ aago 1:00 náà ni Ají Yusuf ẹ ní ìbéèrè 817 ẹ ṣì ní sùúrù ká àwọn kan pè wọlé ẹ jẹ́ kí a gba àwọn tí hello ẹni tó wà ń bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. hello sir. yes sir orúkọ yín. Ají Kesi. yes sir. Mr. Balu ní láti London. ó mà tó jọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà bàbá. ó tó bẹ́ẹ̀ jẹ́rẹ̀ ó tó bẹ́ẹ̀ ẹ pé tó fà. àdúpẹ́ tá a gbóhùn yín àdúpẹ́ yes sir. kò ní rẹ́yìn lágbára Ọlọ́run. àmín. ìbéèrè mi fún àlejò wa pásítọ̀ Bankole. Ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́. àmín. pásítọ̀ Bankole. ìbéèrè tèmi ni pé lórí Yorùbá nation táwọn pèrò fún yìí kọ́nà bá láàrin jùlọ kó jẹ́ kó ṣeé ṣe. àmín. ǹjẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ síta yẹn wọ́n ní téèyàn bá fẹ́ wọ́n ní ẹ̀yin àgbàlagbà náà máa ń pòwe pé ohun kankan bá máa sọ mọ́ inú ẹni ní gbé. ṣe pé irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní inú fídíò yìí tẹ́ ẹ ṣe ní ọjọ́ 5 sẹ́yìn yìí ṣe pé ó wà nínú àwọn nǹkan tó yẹ pé ó affect olóyè Chief Sunday Igboho nípa gbogbo ibi tí wọ́n mọ nǹkan sí nípa ọ̀rọ̀ sísọ. ṣé ǹjẹ́ ìbéèrè tèmi ni pé pẹ̀lú nǹkan tẹ́yìn náà sọ síta yìí ǹjẹ́ bá ṣe ń ṣe yìí ǹjẹ́ a máa délé lórí pẹ̀lú nǹkan tá à ń sọ yìí. ẹ gbọ́ ìbéèrè yẹn pásítọ̀. bẹ́ẹ̀ ok. pé nǹkan yẹn náà ló wà Sunday Igboho fi débi tó dé. wọ́n ní àwọn gbólóhùn tó máa ń jáde àsọjù ọ̀rọ̀ àbí kínú bínú bá ṣe bí ni kí wọ́n fi gbé ọ̀rọ̀ kalẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ni pé ṣé ẹ ò pé ó lè fa ìparun lọ́jọ́ iwájú àbí ìdíwọ́ kan pàápàá jùlọ wọ́n ní ohun tó bá olóyè Sunday débi tí wọ́n wà lẹ́ni nìyẹn. ẹ ṣeun kan sá ẹ jẹ́ kí mo fẹ́ sọ nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni wípé kò àfẹ́ẹ̀tì ibi tá à ń lọ a máa débi tá à ń lọ ṣe rí sọ̀rọ̀ àsọjù ẹ̀ka bá ti dákẹ́ títí irú èmi yìí sì mo ti dákẹ́ títí mo ti fẹ́ bẹ́ nínú ilé mi sọ̀rọ̀ ẹni tó ti wà tí ó sọ̀rọ̀ rí tí ó kó wá sọ̀rọ̀ rí tó wá lórí Jésù wá jáde ló kú ìgbà àkọ́kọ́
láti sọ̀rọ̀ síta ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí mi ì tí ì sọ̀rọ̀ o tó bá mo ti sọ fún wọn wípé mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ ìdádúró season 2 àti season 3 tí mo ló ń bọ̀ mo dádúró ni wípé mi ì ní sọ mọ́ àìsíbẹ̀ tẹ́ ẹ bá gbọ́ season 2 ẹ̀yin gan fúnra ara máa sọ pé ṣé orílẹ̀-èdè tá a wà tẹ́ ẹ bá wá gbọ́ season 3 ẹ lè dédé bí nǹkan tẹ́ máa gbàdúrà lọ́hùn ni bí nǹkan tẹ́ máa sọ lọ́hùn ni pé ìbẹ̀rẹ̀ ti lè rí oògùn ṣe láti máa pa àwọn ènìyàn tí mo bá ẹ̀wọ̀n àṣírí bá jáde ní àṣírí rárá mi ì dẹ̀ sọ nǹkan kan gbólóhùn kan tuntun tí mo sọ ọ̀rọ̀ orí bàbá Akíntóyè mi ì sọ nǹkan kan àṣírí kankan kò jáde inú season 2 ni mo ti fẹ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní kí n bá sọ nǹkan kan mọ́ mo fi dákẹ́. ẹ jẹ́ mú ìbéèrè tí fẹ́ béèrè kẹ́yìn tí mo lè fi lé ti ìbéèrè tí alàgbà Balo láti lọ́ọ́ bá tán béèrè lọ́yìn náà ni pé ẹ mẹ́nu bà àwọn ọba tẹ́ bá dẹ̀ rí láìpẹ́ yìí gẹ́gẹ́ bí nínú àwọn olùpẹ̀ wa tí wọ́n pè náà ni pé àwọn àgbààgbà nílẹ̀ ilẹ̀ Ìgbò ní ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ nílẹ̀ Nàìjíríà wọ́n gbéra sọ gbogbo wọn lọ sí ìlú Àbújá tẹ́ bá dẹ̀ rántí ẹgbẹ́ IPOB àjẹjàgbara yìí wọ́n ti sọ pé kò ní sí ìdìbò ní ìpínlẹ̀ Anambra àbálọ àbábọ̀ ọwọ́ kan wọ́ ìdìbò wáyé kò yé yín ìdìbò wáyé lẹ́yìn ìgbà tí ìdìbò wáyé àwọn àgbààgbà yìí wọ́n dẹ̀ gbéra wọn lọ sílùú Àbújá wọ́n dẹ̀ ní pé tó ohun táwọn fẹ́ náà ni pé kí ààrẹ Muhammadu Buhari kàn tú ọmọọba Nnamdi Kanu kàn tú sílẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ ń sìn yín nínú àwọn fídíò yín nínú àwọn fídíò yìí ẹ fẹnu àtẹ́ lu àwọn ọba wa pàápàá jùlọ ọba aládé nílẹ̀ Yorùbá tí a bọ̀wọ̀ fún tí a ṣe kínní torí pé bíi threat olóyìnbó á pè ní bíi threat lolóyìnbó máa pè é torí pé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọba yìí abẹ́ ìjọba náà wà ẹni tó bá dẹ̀ ń fúnni lóúnjẹ náà la máa ń bọ̀wọ̀ fún a lè bẹ̀rù ẹni tí ò fúnni ní jíjẹ àti mímu kò yẹ yín abẹ́ ìjọba ni àwọn ládéládé yìí wà àwọn ní ọjọ́ tèmi o ilẹ̀ Nàìjíríà náà wà ó lè wá dọ̀la ká gbálẹ̀ Oòduà o kàn fọwọ́ sí kàn fi gbogbo ara sí torí pé kò síbi tá a fẹ́ tì wọ́n sí ṣẹ́yìn ò pé àwọn gbólóhùn tó jáde nípa àwọn ọba yẹn pàápàá jùlọ ọba tí mi ní dárúkọ wọn ọba aládé kan ṣé ẹ wò pé gbólóhùn yẹn fẹ́ lágbára jù. ẹ ṣeun kò sí gbólóhùn kankan tí mo sọ tó lágbára kẹ́ẹ̀rí gbogbo àwọn ọba ilẹ̀ wa gbólóhùn tí a ń sọ fún wọn láti ilẹ̀ wa ni wípé ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹjọ́ àtàwọn online ẹ jẹ́ kí a kábà lè gbọ́ wọn àwọn ọ̀rọ̀ yín jáde lórí afẹ́fẹ́ kò jẹ́ agbọ́n wọn dáadáa ẹjọ́ torí dátà tí wọ́n ń lò kì í ṣe kékeré ẹjọ́ ẹ tẹ̀síwájú pásítọ̀. gbólóhùn wa ni wípé ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè a máa ń bẹ̀ wọ́n ni a sọ rí wọn ò gbọ́ lẹ́nu wa rí wípé ọba tó bá ti sọ̀rọ̀ sókè a máa pa a sọ bẹ́ẹ̀ rí ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè à ń bẹ̀ wọ́n ṣùgbọ́n eléyìí tá a tó mo sọ yìí mo ní bí mo ṣe sọ̀rọ̀ yẹn ni wípé mo kọ ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ti jáde tí wọ́n sọ wípé Yorùbá nation yẹn ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀ ká gbájúmọ́ bí wọ́n ṣe bá ṣàkóso ilẹ̀ Nàìjíríà ẹni tó dẹ̀ ń lọ fún ìdìbò 2023 kó lọ kí gbogbo nǹkan. ẹja àṣebà ẹnìkan darapọ̀ mọ́ wa wọ́n dẹ̀ ń da afẹ́fẹ́ láàmú bóyá ká tètè dá wọn lóhùn kí tẹ́ bá ní ìbéèrè ẹni tó ṣẹ̀ darapọ̀ mọ́ wa kí lorúkọ yín ibi tẹ́ ti pè wá. ẹ má bínú o Olúwa ń bẹ ní o mi mọ̀ pé ọ̀rọ̀ mi ń wọlé afẹ́fẹ́. wọlé afẹ́fẹ́ ẹ tètè béèrè béèrè yín torí pé a fẹ́ jẹ́ kí afẹ́fẹ́ àwọn pásítọ̀ lè báyìí. ẹ kú ètò olóòtú pásítọ̀ ẹ kú iṣẹ́ o Ọlọ́run á wà pẹ̀lú wa á fún yín lọ́gbọ́n ìmọ̀ àtòyé o. kò sí ohun púpọ̀ tèmi fẹ́ sọ àmọ̀ràn kékeré ni mo fẹ́ mú wá. òye gbogbo ohun tó ń ṣẹlẹ̀ òye yín láti ilẹ̀ òye Bíbélì dẹ̀ yé yín. ẹ wo ìtàn Moses ohun kan ni ò jẹ́ kó délẹ̀ lérè o ìbínú wà lára ẹ̀ ọ̀rọ̀ wà lára ẹ̀. ẹ wá wo ẹni tí ó gba ipò lọ́wọ́ Moses ohun kan ló jẹ́ kó délẹ̀ lérí nítorí ó fi sùúrù kún ó dẹ̀ fi ọgbọ́n kún Ọlọ́run á fún yín lọ́gbọ́n ìmọ̀ àtòyé o ẹ yẹ àwọn àárín yẹn wò gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ àwọn èyí tó ń bọ̀ lẹ́yìn ẹ gbé sínú ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀
ẹ ṣe gan o. ẹ ṣe gan ni tó ohun tó dáná ni torí pé má bínú sáà wọn odidi 50 ìṣẹ́jú láti gbà lọ́wọ́ àwọn python mo fẹ́ yọ̀ǹda wọn níbi tí ọ̀rọ̀ dé yìí kí ni gbólóhùn ní gbólóhùn kan àbí méjì a lè gba python ṣe ká gba ìbéèrè kan sí ni àbí ká gbà ok àgbà akínyẹlẹ níbèrè ẹyọ kan ní oṣooṣo. ṣe rí ìbéèrè kan ni bọ̀tẹ̀ olórí mẹ́ta bọ̀tẹ̀ máa pa gbogbo ẹ̀ papọ̀ wá jẹ́ ẹyọ kan ayọ̀ kan náà ṣoṣo ló máa jẹ́. ṣẹ́ríṣà pásọ Bánkọ́lé orí afẹ́fẹ́ la wà yìí o ṣùgbọ́n ẹ̀rẹ́ ń gbọ́ wa káàkiri orígun mẹ́rin àgbáyé bẹ́ẹ̀ bá ń wò lọ́wọ́lọ́wọ́ sìn because mo ń wò 153 èèyàn ní Facebook sọ pé ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó ń wò wá lórí Facebook nìyẹn millions ló ń gbọ́ bá ṣe sọ̀rọ̀ yìí. àwọn ti rédíò wà ń bẹ àwọn ti Apple wà ń bẹ YouTube wà ń bẹ. torí pé rédíò wa rìn jìnnà gan Christian rédíò rìn jìnnà gan. ẹ sà àwọn ọ̀rọ̀ kan tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan because olóòtú béèrè kan wọ́n gbà tí wọ́n béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín wọ́n mẹ́sẹ̀ pé ṣé inú ló ń bí yín àbí bó ṣe ń ka yín lára tó ló jẹ́ kẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ. ó dùn wá ó ká gbogbo wa lára ọ̀rọ̀ Yorùbá gbogbo wa náà gbọ́dọ̀ Nàìjíríà sórí òtẹ́ nìkan kan lọ́rùn. ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tá a mọ̀ pé kò possible kò feasible. àwọn nǹkan kan bẹ tá a mọ̀ pé tí ó bá padà possible àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ kó tó lè possible rèé. now pẹ̀lú gbogbo nǹkan tẹ kálẹ̀ gbogbo àti fídíò yìí tá a ti gbọ́ àti everything tá a ti gbọ́ ọ̀nà wo strategy wo lẹ ní láti fi kojú ìjọba because ẹ̀ ń sọ ṣe pé tíjọba bá gbé agbára kan wá tó máa gbé lọ́nà ẹ̀rọ ẹgbẹ́ lọ́nà tó máa gbé lọ́nà líle ẹgbẹ́ lọ́nà líle strategy wo lẹ ní àwọn èèyàn wo ni ó tẹ̀lé yín àwọn wo lẹ ní kí ni strategy tẹ ní tẹ fi lè kojú military tó bá ṣẹlẹ̀ ẹ̀ fásọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní òde síbò ní kí ní kẹ́rẹ́tì Anambra that minute ni wọ́n change mind wọn tán sọ pé káwọn tó padà lọ dìbò a ní àwọn oríṣiríṣi fídíò lọ́wọ́ tàbí bọ́ ṣe ń pa àwọn èèyàn káàkiri máa sójà ṣe ń pa àwọn èèyàn káàkiri but I believe that is one of the in fact that's the major reason wọ́n fi change everything so strategy wo lẹ ní because ẹ sọ ní ìsìn pẹ̀lú ìbínú sí ẹni ẹ lè sọ wọn dòkúta ẹni ò tí ì rẹ́ nìkan kan èèyàn kankan tó lè fi èèyàn kankan dòkúta Jésù kan tó sọ pé wọ́n sọ àwọn èèyàn òkúta ó sọ̀rọ̀ kò pàpà kọ padà sí. bó táwọn ọ̀pọ̀lọpọ̀ bá ń gbọ́ abọ́ ṣe ń gbọ́ wa ìsìn báyìí a lot of people are listening to us on this radio. so kí ni tí ẹ ní tí ẹ ní sọ bó nǹkan tẹ́ ẹ ń sọ yìí. ok ní tí strategy wo lẹ lò pé strategy wo lẹ fẹ́ employ. báwo ló ti believe pé lóòótọ́ this thing is possible. Àgbákin ti strategy yẹn mi torí pé wọ́n ní gbogbo aṣọ kọ́là ń sá sórùn mi mọ̀ bóyá wọ́n á ní àǹfààní láti fún wa ní àwọn ọ̀nà tó fẹ́ gbà àmọ́ wọ́n ní ẹni onípọ̀n láti ń gbọ́ pọ̀n python ṣe gbá àwọn ìbéèrè náà. mo gbọ́ gbogbo ẹ̀ ẹ ṣeun. ẹ bá tó lọ ìbí náà máa bẹ̀rẹ̀ sí ní question kan tó lọ python lè ó yá. ok. tẹ́kọ̀ọ́ bá dé ojú mímu tẹ́kọ̀ọ́ bá dé ojú kìnìkan yóò fojú mímu. èmi ò lo oògùn Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé òun ló dẹ̀ rán mi níṣẹ́ Yorùbá dẹ̀ máa ń sọ wípé ẹni rán níṣẹ́ là ń bẹ̀rù àìbẹ̀rù tá a máa jẹ fún kò jù bẹ́ẹ̀. tó wọ́n ti dáhùn question yín ní ṣókí nìyẹn alàgbà ìṣòfò ẹyọkan. ok ẹyọkan náà ni bọ̀tí torí màá gbádùn àlejò wa gan torí akẹ́kọ̀ọ́ púpọ̀ lára nǹkan tí gbogbo nǹkan tán sọ. wọ́n wá sọ lẹ́ẹ̀kan ìbéèrè question kan nígbà tí wọ́n ní pé wọ́n ní jẹ́ kí ilé iṣẹ́ rédíò ní Nàìjíríà kan gba advert àkọ́kọ́ ibi táwọn èèyàn ti ń jẹun nìyẹn òfin dẹ̀ wà tó ń bá gbogbo tó ń ṣe. èkejì ní ìsìn nígbà tó sọ pé àní ìdìbò jẹ́ káwọn èèyàn wá gba ìwé ìdìbò torí pé sọ pé àní ìdìbò ibi táwọn èèyàn tó àwọn tẹkọ lẹ́yìn tó gbà tó dúró sí nìyẹn. adèlà ń fẹ́ referendum torí a máa ń sọ gbogbo ọ̀tá tí máa ń sọ lẹ́yìn là ń sọ lójú yìí o. tí ìjọba bá padùgbà lọ́la tó bá ní referendum tẹ́lẹ̀ fẹ́ yẹn wá gbà àdẹ̀tí alájà lẹ́sẹ̀ àjẹ́ káwọn èèyàn gba ìwé ìdìbò tó bá tó alọ́la pé ká ṣe referendum mọ́ ọ̀pẹ́ yìí máa já kọ́kọ́ tó máa jáde síta ti máa pa ọmọjọ́ yẹn ó yá bọ̀tà àwọn ọmọjọ́ yẹn lè má ní ìwé ìdìbò báwo la ṣe fẹ́ ṣe ẹnìkan alàgbà kan bèèrè sí pé strategy wo la fẹ́ lo àfẹ́kẹ́ sọ fún wa torí inú kẹfì yẹn sínú torí ta lè sọ bóyá ó lè ṣeé ṣe báwa sọ báwo la ṣe fẹ́ délẹ̀ ìlérí tá a lọ nígbà tó yẹ kó gbogbo tó yẹ ká ṣe síwájú àbá ṣe torí pé à ń bínú
so àti gbọ́ kókó àti ẹ máa rí fìtẹ̀ Haji Yusuf ó dà pé ti mú kókó ìbéèrè yín Python ẹ gbọ́ ìbéèrè yẹn. ìbéèrè yẹn ò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. ohun tí ìbéèrè tó ń béèrè náà ni pé lórí àgbà Yorùbá nation ànígbà Yorùbá nation àkọ́kọ́ ń bẹ̀ ìjọba ń sìn ọ̀rọ̀ tí ń lọ gẹ́gẹ́ bí oníbèrè wa kan ṣe bèrè pé wọ́n fẹ́ lo ohun tí wọ́n ń pè ní òṣèlú kan fi bo àwọ̀ tó wà lórí afẹ́ jàjàgbara afẹ́ gba òmìnira ìjọba ti ṣe tán bí ọ̀sẹ̀ mélòó kan ní Malami jáde ní pé àwọn lè lo political solution láti resolve gbogbo grudges tó wà láàrin south àti ìjọba àti federal government so wọ́n fẹ́ òun ní ìbéèrè tí wọ́n béèrè bọ́n táwọn á béèrè ni pé tí ìjọba tí ọ̀há bá ṣetán pókè o ẹ̀yin Yorùbá o ẹ̀yin Biafra o a ṣetán láti tún yín sílẹ̀ àmọ́ ọ̀nà tí wọ́n máa ń sábà gbà náà ni referendum tó já sí pé òun kálukú ó jáde láti gbogbo torí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá náà kọ́ ló lè gbà pé kí Yorùbá dá dúró àwọn kan lè wà pé Nàìjíríà sàn mí o ó sàn mí sówó ó sàn mí sí àlàáfíà o mo fẹ́ wà nù Nàìjíríà torí pé èṣù ta ti mọ̀ lọ́jọ́ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì ta ṣẹ̀fẹ́ bá pàdé kò yé yín ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé yín lẹ́yìn ìgbà tẹ́ ti sọ pé kò ní sí ìdìbò ọ̀pọ̀lọpọ̀ wọn ò gba káàdì ìdánimọ̀ tá a fi dìbò torí pé tó bá di pé a fẹ́ ṣe rẹfẹrẹndọ̀mù yẹn káàdì kan náà ni INEC máa lò láti ṣe ìdìbò ṣẹ́yìn polongo fún àwọn ọmọlẹ́yìn yín ni pé tó ẹ dìbò ẹ ní dìbò ẹ lọ gba káàdì ìdánimọ̀ ìyẹn ìkan nínú ìbéèrè dẹ̀ ìkejì torí pé ìbéèrè wọn jọ bíi méjì ìkejì náà ni pé àwọn rédíò tẹni wọn ní ṣe ìpolongo yẹn ẹ mọ̀ pé wọn ní ọ̀nà míì ṣé torí pé wọn gba ìpolówó tiyín náà ni wọn ní àǹfààní láti gba ìpolówó àwọn tó bá fẹ́ kéde ìdìbò káfíyẹn kásẹ̀ ìbéèrè lẹ̀. ẹ ṣeun gan sa dúpẹ́ fún ìbéèrè yìí ṣe rí àwọn rédíò station tẹ́yẹ̀ ń wò káàkiri yẹn a sọ wípé kí wọ́n máa pariwo ìgbà tí mo ti sọ yẹn fún wọn pé kí wọ́n bá wa ṣe polówó nípa Yorùbá nation tí wọ́n dẹ̀ ní rárá pípẹ́ táwọn bá ṣe wọ́n máa ti iléeṣẹ́ rédíò station tàwọn pa. nǹkan tá a wá níbi látọ̀dọ̀ wọn ni pé táwọn náà bá wa punish àwọn olóṣèlú yìí kí wọ́n jọ láti pẹ́sẹ̀ pé kí wọ́n má gba campaign wọnú rédíò station wọn yóò jẹ́ tí wọ́n bá náwó gbà wọ́n ò lè mú wọn tipátipá. àwọn yẹn gan àwọn tó ṣe yẹn fúnlẹ̀ yìí. ẹ kú ètò. ta ló ṣẹ̀ débẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ mi mọ́ kò ń ṣe orí bíbá yìí. àwọn gan ń ṣe yẹn fúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n ìjọba wa sọ wípé òun ò ní ṣe yẹn àjọ kan síra wa torí pé tí mo bá ti gbọ́ kì í ṣe pé tí mo bá gbọ́ nsìn yìí wípé bóyá rédíò station kan gba olóṣèlú láàyè màá sẹ́ndì lẹ́tà lọ́ba wípé mo ti sọ báyìí o kí ló dé tẹ́ ẹ tó gbà láàyè wọ́n á rí lẹ́tà ìyẹn tí wọ́n bá fún mi padà ló máa dìtámì nǹkan tí mo fẹ́ ṣe. ok so ó já sí pé wọ́n ti dáhùn ìbéèrè yẹn Haji Yusuf ní pé kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò lórí ẹnìkan yà mo máa fi sí. ẹ kú ètò èmi níbẹ̀rẹ̀ ẹ kú ètò. ìmùlẹ̀ yín wà ìmùlẹ̀ gbà wọlé àmọ́ bí àárín ìmùlẹ̀ gbà wọlé tẹ ní ìwé rẹ̀. ẹ má jùlọ Adétúnjí láti Òṣogbo ni o. báwo lẹ ṣe wọrí ìkànnì wa mí mọ́. a ti ní fóònù yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ a pè ní ọjà wọlé nísìnyí. ok ó yá ìbéèrè yín o ẹ ti hákì wa báyìí o. ọpẹ́ káwọn tó wọlé. ok àbá ètò afẹ́ràn ètò yìí a máa fẹ́ dá sí. ẹ ṣe gan ni ẹ bá a sáré dá sí. ọjọ́ ti wá lọ afẹ́ ilẹ̀ ti mọ́ ní ọ̀dọ̀ Python àmọ́ ìbéèrè wo lẹ ní fún Pastor Bankole ilẹ̀ ti ṣú. níta gbọ́ tàbí pè wọlé ni pé wọ́n ní pé àwọn lágbára àwọn dẹ̀ mọ àwọn làwọn rán olóyè sẹ́yìn. ẹ má jà padà sí ẹ má jà padà sẹ́yìn ẹ má bínú bàbá àti kọjá gbogbo bẹ́ẹ̀ wọ́n ti dáhùn àwọn ìbéèrè yẹn ẹ má bínú ẹ lè gbá àwọn ẹ lè gbá àtúntẹ̀ ètò yìí. àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni àlejò wa rí sí
ọ̀rọ̀ àwọn olóṣèlú wa agbára tí wọ́n ní tí wọ́n lò lórí wa. Okay. Kí a má wulẹ̀ jẹ́ ká tanra wa jẹ ẹ má fẹ́ fẹ́ ru ẹ̀ sọ́ọ̀yàn. Yóò sọ pé òun lágbára kankan lórí wọn. Ẹni tí ọba lè tẹ̀lé wọn tí ó fẹ́rẹ̀ dé àti darapọ̀ mọ́ láti mọ ẹ̀yẹ̀ wá jẹ. Ẹni tó kù tó lè ṣe ni kó fi wọ́n lẹ̀ ká mọ àwọn tọ́lọ̀ ń ṣe. Bọ̀dá nìkan bá ń lórí fún wa pé òun lágbára kọ́ má fi ẹ̀mí àwọn èèyàn wa ṣòfò mọ́ káyé máa tan àwọn èèyàn wa jẹ wípé agbára àwọn lágbára kan láti máa wọn olóṣèlú pé ẹ bá wa bí wọn pé agbára tí wọ́n ní kí ni àwọn àdánilójú tí wọ́n lè fi ṣe wa pé àwọn tó ju ogun lọ àwọn tó ẹ̀ńtà fi tẹ̀lé. Èmi á bá wọn dáhùn ìbéèrè náà torí pé gbogbo ìgbà tí a ti ń tàkò ọ̀rọ̀ sọ wọn ò fìgbà kan sọ pé àwọn lágbára o wọn sọ pé àwọn lágbára torí pé ẹ̀gbọ́ wa ṣe rí tẹ́ ẹ̀ bá ti gbọ́ ìbéèrè tẹ́ ẹ̀ bá ti darapọ̀ mẹ́tò láti bẹ̀rẹ̀ àwọn bíi pé ẹ̀ ń fà wá sẹ́yìn ní bàbá ẹ má bínú. olóòtú ẹ dákun o ẹ jẹ́ kí wọ́n dà ń béèrè yẹn wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sọ wípé àwọn ní agbára láti lè sọ wọ́n di òkúta wọ́n sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ gbogbo ayé lọ́gbọ̀. ok ẹ jẹ́ wọ́n dà ń béèrè yẹn dákun. tó Python ṣẹgbọ́ ẹgbáyé yẹn. Mo sọ fún yín Ọlọ́run ló ní gbogbo agbára ní ìkáwọ́ ṣùgbọ́n agbára tí Ọlọ́run dàlú èmi tó fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí kìí ṣe tó oògùn tó fún mi kò sí nǹkan tèmi ò lè ṣe. Ọlọ́run ló yọ agbára fún mi so mo dẹ̀ sọ pé mo fi wá ń sọ mo fi ń sọ. tó ẹja fílẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ọjọ́ ti lọ no tí àwọn èèyàn bá ti fẹ́ máa gbètò mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ kí èmi ní atọ́kùn ètò ohun tá a bá dẹ̀ ti kọjá àti kọjá abẹ̀ a gbọ́dọ̀ padà sẹ́yìn torí pé dátà tí Python lò àkọ́lá fún wọn wọ́n bá pé èyí tí mo fi ké sí wọn ò tí tó wákàtí 24 tí mo fi ké sí wọn ọ̀pọ̀ èèyàn náà láti kàn síbẹ̀ yẹn tó já sí pé wọ́n dá so mo fẹ́ respect time wọn mo try láti respect time wọn kí keep interview yìí ní 30 minutes but àbábọ̀ àti lò wákàtí kan tó ká tó máa tàtà písẹ̀ lórí ìfọ̀rọ̀wọ́rọ̀ yìí Python Bankole ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ǹtẹ̀ ń bá àlejò wa lórí ètò nírọ̀lẹ́ tèní ní àṣálẹ́ lówùúrọ̀ lọ́dọ̀ yín òun náà ni Pastor Felix Bankole tí àwọn èèyàn mọ̀ sí Ọ̀rànmíyàn òun náà ni àwọn àtiwá ládìjọ́ ń tàkò ọ̀rọ̀ sọ níparí Python kí ni gbólóhùn tẹni fún gbogbo ọmọ Nàìjíríà torí gẹ́gẹ́ bọ́n ṣe ṣàlàyé fún yín káàkiri àgbáńlá ayé náà ni wọ́n ti ní àǹfààní náà ti ń gbọ́ wa lọ́jọ́ tèmi ẹ ti gbọ́ àwọn èèyàn láti lu ọba láti lu Amẹ́ríkà láti káàkiri náà ni wọ́n ti pè kí ni ọ̀rọ̀ àbí mọ̀ràn àbí gbólóhùn tẹ́ fẹ́ fi sílẹ̀ kẹ́ tó máa lọ ní òwúrọ̀ yìí lọ́dọ̀ yín. Ẹ ṣeun àmọ̀ràn mi ni wípé kí n dẹ̀ tó sọ àmọ̀ràn mi mo fẹ́ kí gbogbo ẹ̀yin pátápátá kí wọ́n di nǹkan kan mú wípé kì í ṣe pé lágbájá ń ṣe èmi náà fẹ́ ṣe kì í ṣe pé lágbájá ń ṣe èmi náà fẹ́ ṣe ni mo ṣe bọ́ọ̀tà. ìyẹn kọ́ Ọlọ́run ló rán mi níṣẹ́ iṣẹ́ tó dẹ̀ rán mi tèmi gan ò bá ṣe ó lè mẹ́mìí mi lọ. now iṣẹ́ tó rán mi tí mo bá ń sá fún iṣẹ́ yẹn láti ṣe at the end of the day Ọlọ́run náà ni màá tó padà ṣubú sí lọ́wọ́ ó bẹ́tà kó rán mi iṣẹ́ tó rán mi kí n máa lọ kí n máa ṣe kó dẹ̀ máa tì mí lẹ́yìn nídìí ẹ̀ so àmọ̀ràn mi wá ni wípé ẹ jẹ́ kí gbogbo wa ká máa gbàdúrà ẹni tẹ́ ẹ bá ti rí tó jáde ó nágbára kò nágbára ẹ kò bá jẹ́ wípé bóyá pé olóhùn nágbára tí kò dẹ̀ ní ẹ gbìyànjú láti máa fàdúrà ràn lọ́wọ́ so wípé tó fẹ́ ṣe kọ́lọ́run ràn lọ́wọ́ láti jẹ́ kó di ṣíṣe tí mi ò bá sọ̀rọ̀ láti sìn títí di ọ̀la Ọlọ́run ló rán mi níṣẹ́ now ẹlòmíì náà bẹ́ẹ̀ kó tó ti ránwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ so ṣùgbọ́n èyí tó ṣe bẹ́ẹ̀ mi nǹkan èmi lẹ tí ì rí ń tà ń sìn ìgbà tẹ́ ẹ rí Ìgbòho ẹ mọ̀ pé rí mi nísìnyí èmi ti wá jáde sí tà ń sìn ẹ tó ti rí mi náà so ẹ jẹ́ ká kúkú ẹ má máa jẹ́ ká máa ronú wípé ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí lágbájá ṣé kò ní padà ṣẹlẹ̀ sí ìwọ náà ẹ má jà máa ronú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa àdúrà ti wà nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni pé gbogbo yín ẹ máa gbàdúrà ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ so ọmọ mi kò sí Nàìjíríà tí wọn bá fẹ́ pa ìyàwó mi kò sí Nàìjíríà tí wọn máa fẹ́ pa oṣù ṣùgbọ́n èmi gan fúnra mi
mo ń lọ lóyìnbó mo ń bọ̀ ni mo ti lè sọ pé kí n lọ jókòó sí lóyìnbó kí n wà ń bẹ̀ ṣùgbọ́n torí pé ó jẹ́ iṣẹ́ tó lúwa rán mi tí mo dẹ̀ dúró kì í ṣe torí ẹbí mi ni mo ṣe dúró bí mo ṣe ń jẹ́ iṣẹ́ yìí ṣùgbọ́n torí ilẹ̀ Yorùbá tó lúwa rán mi sí ni. Now mo wá fọwọ́ bẹ̀ yín ẹ ràn wá lọ́wọ́ nínú àdúrà ni kì í ṣe wípé bóyá pé kẹ́ tó tún máa sọ ọ̀rọ̀ tó máa mú pé kó tó máa sọ àwa gan àbí ká máa wò pé nǹkan yìí Olúwa ó ti fẹ́ wípé ó rán mi nírú iṣẹ́ báyìí ẹ̀kọ́ níbẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn máa ń sọ ló máa tó fún àwa ní okun sí. ló máa mórí yín yá láti tẹ̀síwájú. a tún gbàdúrà sí pé Olúwa agbára tí mi ì ní dàlú mi ìgbésẹ̀ tó iṣẹ́ tó rán mi yìí mo fara mi lẹ̀ fún ọ tó gbogbo yẹn àwa náà lè máa ṣe so mo àdúrà àmọ̀ràn mi ni pé ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ tẹ́ bá dẹ̀ ti ń gbà ẹ máa gbà fún Chief Sunday Igboho Ọ̀ṣà ẹ máa gbàdúrà fún òun náà ẹ dẹ̀ máa gbàdúrà fún bàbá wa Akíntóyè pé kí ikú má pa wọ́n lákòókò yìí fún wa nítorí gbogbo ohun tí bàbá yẹn ti tò sójú ọ̀nà kọ́lọ́run lè ràn wọ́n lọ́wọ́ kó ràn gbogbo wa náà lọ́wọ́ ká lè dé ilẹ̀ ìlérí àdúrà tí mo fẹ́ gbà náà ni wípé àti èmi àti ẹ̀yin olóòtú àti gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi káàkiri àti gbogbo àwọn tó tún fẹ́ máa gbọ́ ètò yìí pátápátá gbogbo apáta lágbára Ọlọ́run àjọ na fúláàgì Yorùbá nation sókè ní lágbára Ọlọ́run ẹnìkan wọ̀. God bless you. Bless you so much. Adúpẹ́ gan lọ́wọ́ yín a máa rí yín bá ẹ ṣe gan ni ìmọ̀ àkànṣe lẹ́yìn ètò mo really appreciate time yín ẹ ṣe gan ni sir ó dàárọ̀.